ti Akéde èèyàn kan ló tag mi sí fídíò Prophet Abdullahi wọ́n mọ̀ wípé tọ́rọ̀ bá ta kókó báyìí Akéde ni wọ́n gbọ́dọ̀ ké sí bọ́ kí tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ àkọlọ wo fídíò ọ̀hún. àwọn tó ń ṣe ọ̀sán yìí tí wọ́n máa bọ́ sẹ́ sọ̀rọ̀ ọ̀sán yìí ọmọ àgbàlẹ̀tù rèé o kí ló fẹ́ ká ṣe fún. àwọn lẹ́nu wàá rọ ìwé méjì tẹ́ bá wádìí dáadáa mi sọ pé gbogbo wọn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ gbogbo wọn kíní kan náà fi sọ́nà fún tí wọ́n fi sọ̀rọ̀ tán ní ọ̀sán yìí ń sọ̀rọ̀ igi ò lè sọ̀rọ̀ o ẹ má jẹ́ àtànra wa jẹ́ o irin tá a gbé kalẹ̀ 6,000 knots ló fọ̀ mí méjì tẹ̀ ń wò yìí 200 plugs náà tó jọ mọ́ra wọn tó fi di tó dà yìí kò lè sọ̀rọ̀ o èrè ò kì í sọ̀rọ̀ o ẹ má jẹ́ àtànra wa jẹ́ mọ́ o. ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa àwọn lọ́sàn-án yìí ọmọ àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní ibi tí àgbà bá jókòó sí kí ọmọ kékeré lọ gungi ìrókò kò lè rí ó dàbí òwe yẹn ti wá change ẹ̀ o nítorí níbi tí àwọn ọmọ kékeré kan bá jókòó sí irú tó bá tún bẹ̀rẹ̀ sí tó bá tún jókòó tí àgbàlagbà irú bàbá tó ń sọ̀rọ̀ yìí tó bá lọ gungi ọ̀pẹ bóyá ga tó ó ṣeé ṣe kó má rí nítorí òye ni bàbá yóò wá ní wọ́n ní ó lè ṣàmájẹ ogun àwọn lọ́sàn-án yìí ibẹ̀ yẹn ti fún wa ní ìbéèrè kan àbí ánsà kan tó jẹ́ pé ó yẹ ká mọ̀ bàbá yìí mọ̀ wípé ọ̀sán yìí wà gbogbo apáta la dẹ̀ mọ̀ wípé tí fèkì nǹkan bá wà tí nǹkan bá sọ fún yín pé kíní ìfèkì ni o kíní ìfèkì ni o èèyàn tó bá ní làákàyè ó yẹ kó mọ̀ wípé ọ̀ríjínà nǹkan yẹn gbọ́dọ̀ wà somewhere nǹkan òye tí bàbá yóò ní nìyẹn bọ́ kí tó wá tún sọ̀rọ̀ bàbá yìí ní wípé igi òun sọ̀rọ̀ o irin òun sọ̀rọ̀ o ṣé nílẹ̀ Yorùbá làwa ti bá yín sọ wípé igi máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣé a ti máa ń sọ wípé irin máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbá ẹgbẹ́ sí dèdè làákàyè ìran Yorùbá kankan ò bá yín sọ wípé igi máa ń sọ̀rọ̀ nǹkan tó ò yé yín tí àwọn igi ìfín wáyé táwọn òkúta ìfín yọ wáyé òun lẹ́yìn ò mọ̀ ó yẹ kí farabalẹ̀ nǹkan téèyàn bá mọ̀ kéèyàn béèrè ni bọ́ mi ò tí ì ní sọ nǹkan mi ò ní sọ ìdí bọ́ mo tún bá fẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí tún sọ sí kí tó lè fún wọn lésì ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tún gbọ́ nǹkan tó sọ. ara tí wọ́n tán bá wa sọ pé ẹ̀yẹ́ ẹ̀rí kalẹ̀ ó wá ń sọ̀rọ̀ ṣẹ́ni pé ìkan burúkú lẹ̀ ń ṣe táwọn òyìnbó fi tàn wá jẹ. bàbá yìí tún wá ní pé eré yóò ń sọ̀rọ̀ o òun làwọn òyìnbó fi tàn wá jẹ o àwọn òyìnbó tó wá fi tàn wá jẹ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe at the end of the day wọ́n gbé titi wọn wá wọ́n gba titi wa wọ́n gbé titi wa lọ sọ́dọ̀ tiwọn tẹ́ bá dẹ̀ lọ sí ìlú wọn dèní wọ́n sì ń lo ìlànà táwọn baba ńlá wọn fi sílẹ̀ nígbà tó máa jẹ king of England òkúta kan ló gbé wá bàbá oyé ló yé yín débẹ̀ ibi tí Akéde bá bẹ̀rẹ̀ sí irú bàbá yìí tó bá lọ gungi ọ̀pẹ mẹ́wàá ẹ lè rí ẹ bá mi táàgì fídíò kó kan bàbá yìí lára àbí Àgbàlẹ̀tù tó ṣe interview fún wọn kó kan wọn láwọn lára ṣe rí kò séèyàn kankan tó pe Ògún ní Elédùmarè kò kẹ̀ séèyàn kankan lẹ Yorùbá yìí tó pe Ṣàngó ní Elédùmarè kò kẹ̀ séèyàn kankan tó pe òkúta ní Elédùmarè kò kẹ̀ séèyàn kankan tó pe oṣé Ṣàngó ní Elédùmarè oyè ló wáyé yín gẹ́gẹ́ bí àwa ṣe ní àwọn símbọ̀ àwọn òrìṣà yìí símbọ̀ ló jẹ́ àpáta tá bá lò fún òòṣà kan nǹkan tá lè fi bóyá nágbára sí nígbà ayé ẹ̀ Ṣàngó èmi ní Ṣàngó Èṣù Ọ̀rúnmìlà gbogbo wọn pátá ló ṣe ẹ̀mí gẹ́gẹ́ bí àwọn ànábì wọn bí ànábì Prophet Muhammad bóyá ṣe ẹ̀mí tó ń lọ tó fi Kábà lélẹ̀ náà ni àwọn Ògún àti Ṣàngó fi nǹkan kan lélẹ̀ tá máa fi máa rántí wọn àbáwọn tó lọ sí Kábà ṣé Allah ló wà Kábà ní ẹ jẹ́ ká mọ̀ ó ṣe wá jẹ́ wípé ìgbà tẹ́yìn mọ̀ wípé Allah wà ní ó wà ní everywhere wọ́n tó jẹ́ wípé tẹ́ ìbá tí mùsùlùmí ò bá tí ìdè Mẹ́kà ọkàn wọn ń balẹ̀ tó ò bá tí ìdè wájú Kábà ọkàn wọn ń balẹ̀ ìgbà tẹ́ sọ fún wa wípé gbogbo ibi ilẹ̀ Allah wà wọ́n tó jẹ́ wípé a tún gbọ́dọ̀ lọ sí particular spot kan láti lè rojú rere Allah yẹn ẹgbẹ́ sí dédé làkàyè bàbá ṣe rí tí Akéde bá tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ̀ ìbẹ̀rẹ̀ máa ti mọ̀ wípé àwọn ọ̀rọ̀ kan wà simple logic ló kàn ní ìdíkẹ́ apply sí ẹ máa rí pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ rárá nǹkan tí ìdí táwọn fi lè pe igi àbí òkúta ní Elédùmarè the same way tó jẹ́ wípé tí àwọn mùsùlùmí bá lọ sí mosque tó ń pè ní ilé Allah
tí àwọn mùsùlùmí bá lọ sí mosque tó ń pè nílé Allah, táwọn christian bá lọ sí church tó ń pè nílé Jehovah, yíyan omi ìwé pé tó bá déwájú ọ̀tá Allah gangan ló máa bá ń bẹ̀ kò fó ni. Àtọ́jọ́ wo ni mùsùlùmí ti lọ sí mosque rí tó gbọ́hùn Allah ní mosque? Ẹ ṣe fídíò kẹ́ sọ fún mi. Imagination everybody ni o kò nígbàgbọ́ wípé tó bá débi tó ń lọ yìí o Allah ló fẹ́ lọ bá ń bẹ̀ o, Jésù òun ló fẹ́ lọ bá ń church o. Bẹ́ẹ̀ náà làwọn bàbá ńlá wa ti ní pé tá bá gbé nǹkan báyìí kalẹ̀ o ṣe Ṣàngó, tá bá ṣe báyìí bíi pé Ṣàngó là ń rí. Meanwhile kò sí láàrin wa mọ́ in physical but spiritual realm ó wà pẹ̀lú wa. Ṣàngó wá jẹ́ bí intermediary láàrin àwa ọmọ ẹ̀ sí Elédùmarè. Ìkòyé tó yé yín nìyẹn. Kò sí nǹkan tó sọ pé òkúta òun lọ́lọ́run tòun o. Ẹ gbé sí dédé làkàyè, ẹ jẹ́ túbọ̀ nǹkan tí bàbá ẹ̀ sọ. táà náà dẹ̀ ń gbà tó fi di pa ọmọ wa fi ń sá fún nǹkan wa. Ẹ gbọ́ nǹkan tí bàbá ẹ̀ sọ. Wọ́n ní nítorí náà làwọn ọmọ kéékèèké fi ń sá fún nǹkan wa. So ẹ̀yin tẹ́ mọ̀ wípé kí ni ìyá wa la ní. Lára ibi tẹ́yìn ti kùnà, àwọn sẹ́ẹ̀tì bàbá ẹ̀ tó ti kùnà, táwa tó ń bọ̀ lẹ́yìn yìí tá a fẹ́ kùnà tó wípé àmọ́ wípé àwọn kan náà ṣì ń bọ̀ lẹ́yìn wa. Ìkùnà tẹ́yìn kùnà tó jẹ́ wípé ẹ̀yin ò lè tún ilé ara yín ṣe àfi kẹrí ilé Jésù, kẹrí ilé ànábì, kẹ lọ bá síbẹ̀. Kò sí nǹkan kan nínú pé ilé dọ̀tí, ilé yín dọ̀tí kẹ tún ṣe. Kó jẹ́ pé àwọn aráàta wọ́n wá síbẹ̀, wọ́n wá nísìmí bẹ̀. But kó wá nǹkan tó burú jáì ni wípé kéèyàn fi ilé ẹ̀ tó dọ̀tí lẹ̀ kó wá gba ilé onílé lọ kó lọ máa sùn síbẹ̀. Ǹjẹ́ èèyàn lè ro ohun sùn bẹ́ẹ̀ bí? Ẹ gbé sí dédé làkàyè. Lára nǹkan tá a fi jáde lélẹ̀ pé àwa ò sọ wípé àwọn ìlànà yìí is 100% okay, but a lè ṣe àwọn amendment kan tó jẹ́ wípé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa wọ́n máa lè rí nǹkan dé bá. Okay, ìtàn ìgbésí ayé ànábì láti máa fi máa bọ́ ọmọ wa. Bàbá bẹ́ẹ̀ ṣe kùnà, ẹ má expect pé àwọn máa kùnà bẹ́ẹ̀. Àwọn ìṣe yìí tó yẹ kẹ́yìn ti ṣe, àwa tá à ń bọ̀ lẹ́yìn yìí sìn, tá à ń bọ̀ lẹ́yìn kò yẹ ká máa sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ táwọn á sọ yìí òun ló yẹ kí àwọn bàbá yìí ti sọ, but wọ́n ti kùnà. Nǹkan táwọn ọ̀dẹ̀ fẹ́ kùnà torí àhámọ́ wípé ogunlọ́gọ̀ thousands of generations ṣì ń bọ̀ lẹ́yìn tàwa yìí. Nǹkan táwọn bá ṣe sílẹ̀ làwọn máa dé bá. Àwọn ò tún fẹ́ jẹ́ kọ́ lọ máa pe ànábì àbí kọ́ lọ máa pe Jésù. Nítorí náà làá ṣe ń falanta pé gbogbo nǹkan táwọn bàbá yìí ti bàjẹ́ lòun làá fẹ́ túnṣe. wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n láwọn kan fẹ́ jí èrè kan tí wọ́n ń bọ níjẹ̀bú gbé. wọ́n dàbí pé wọ́n ló ní ẹ̀kú. wọ́n lẹ̀ kó wà ní kómà síbẹ̀. wọ́n ló wà ní kómà síbẹ̀. èrè tán fẹ́ jí gbé kọ́ ló fún wa ní kómà. nǹkan tá ti ṣe sí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yẹn ṣẹ̀mọ̀ wọ́n sọ wọ́n ní wọ́n náà ti yánlẹ̀ gbogbo tó kọ ń bá ń lò lójú ogun tí wọ́n yánlẹ̀ tẹ́ gbogbo tó kọjá lórí ẹ̀ tí wọ́n máa ṣubú lulẹ̀. sọ̀tọ̀ ní agbára yẹn. ọ̀tọ̀ lágbára yẹn o kì í ṣe tó fẹ́ gbé. kì í ṣe tó fẹ́ gbé o. ẹgbẹ́ ọkọ̀ fẹ́ kó ń jí property. Ẹ tún máa gbọ́ nǹkan tí bàbá ẹ̀ sọ nípa èrè tí wọ́n fẹ́ jí gbé níjẹ̀bú Òde. Bàbá yìí ní wípé kò ń ṣe èrè yẹn ló mú mọ́lẹ̀ o. Ẹ máa